Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ẹ rí orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí mi jẹ́ lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ nǹkan tí a máa ń sọ. Àmọ́ sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò láwọn nǹkan kéékèèké báyìí. Ẹ wá rí èyí tí a mú wá fún wa ní òní iṣẹ́ tó ní agbára ni o. Mo ní fámìlì kan gbà kan. Ó máa ń complain gan bitterly pé nǹkan báyìí ó mọ̀ sí báyìí ó mọ̀ sí báyìí ó mọ̀ sí. Mo ní àsọmọ pé obìnrin ló bíjọ ni. Obìnrin ló bíjọ. Wọ́n tó jẹ́ bàbá wọ́n ló múra o. Torí pé ìyàwó ẹ̀ tó wà nílé obìnrin ni, àwọn ọmọ ẹ̀ tó tún wà náà obìnrin ni wọ́n wàá múra ni. Omi wá tó jẹ́ pé ó wá láti wá da ìgbésí ayé ẹ̀ dàrú ni, omi sì wá láti wá túnṣe ní o, àmọ́ èyí tó wá túnṣe ó wọ́pọ̀. Àwọn kàfáyà Juliet tó ti promise ńgbà náà tó máa fẹ́, tàbí ọmọ tó ṣẹ́yún fún tó kú, tó wá padà wá gẹ́gẹ́ bí ọmọ wa báyìí. Ẹ rò pé nǹkan rere ni ó gbé wá fún ẹ? Yóò mọ̀ dá ẹ láàmú. Tá bá ti jẹ́ family man, kódà tá ì bá ṣe family man, gbogbo àwọn Nkechi, gbogbo àwọn Chinasa, gbogbo àwọn Khadija, gbogbo àwọn Juliet tó ti fàyà kàn tó mọrú àwọn tí wọ́n jẹ́ ńkọ́. Ọkọ mi náà ní wọ́n rán sí ọ láti wá dàgbèsè ayé ẹ̀rù ni. Ìwọ tó jẹ́ pé o ti ń rí jẹ tẹ́lẹ̀ o ti ń rí mu, o dẹ̀ fẹ́ ọkọ tán o dẹ̀ ń lọlẹ̀. Àbí ìwọ ọkọ tó jẹ́ pé o ti ń rí jẹ tẹ́lẹ̀ o ti ń rí mu, o dẹ̀ fẹ́ aya tán ayé ẹ̀ sì ń bàjẹ́. Ẹ jẹ́ ká lọ wá ewé oríjì, ewé àjòbálẹ̀, ẹyin òrò 3, òdìjà àtàrẹ kan. Ẹ jẹ́ ká kó sínú pọ́ọ̀tù ká jó. Tá bá ti máa ń jó, ẹ jẹ́ ká lọ lórí iná tó bá ti jó tán. Ẹ wá jẹ́ ká da ọṣẹ sí i, ká mọ̀ pé ọṣẹ tá lọ rà tọ́ṣẹ bá tẹ̀lé orí iná yóò máa yọ ni. Ẹ jẹ́ ká dà sí i. Ọ̀bẹ tuntun ni ẹja máa fi rò ó títí tí ó fi rò pọ̀ dáadáa. Tó bá ti rò pọ̀ dáadáa ìyẹn èèyàn mi ó ti tán o. Ẹ sọ̀ kalẹ̀ tó bá ti tutù, tá bá ti fẹ́ wẹ̀ láràárọ̀ ni. Ọ̀bẹ yìí ni kẹ́ máa fi bu ọṣẹ sórí kàìnkàìn kẹ́ máa lọ wẹ̀. Ìwọ tó jẹ́ pé o jẹ́ ọ̀gá nílé iṣẹ́, ọ̀gá ni ẹ o. Gbogbo àwọn tó wà lábẹ́ wọ́n ní mission lórí ẹ gidi. Gbìyànjú kó lọ máa lo iṣẹ́ yìí lágbára Ọlọ́run. Gbogbo ète wọn, gbogbo ìmọ̀ràn wọn, gbogbo ọ̀nà wọn lórí ẹ̀ ó máa dòfo ni. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu. Tó bá dìgbà tó. Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n yìí ló ń ṣe mọ́. Láfi ń ṣe tiwa, ewé jẹ́ òbẹ̀, èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé.